ó mà ṣe o àwọn agbébọn ṣekú pa ọlọ́pàá mẹ́ta nípínlẹ̀ kogi. iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ kogi ti fìdí ìròyìn kan múlẹ̀ pé àwọn agbébọn ti ṣekú pa mẹ́ta lára àwọn òṣìṣẹ́ rẹ̀ tí wọ́n yàn láti máa ṣàmójútó ètò ààbò lójú òpópónà ẹ̀gbẹ́ níjọba ìbílẹ̀ yàgbà ìpínlẹ̀ kogi. ìṣẹ̀lẹ̀ láabi ọ̀hún wáyé lówùúrọ̀ kùtù ọjọ́rú wednesday ọjọ́ 10 oṣù kẹsàn-án ọdún 2025 yìí lẹ́nubodè èyí tó so ìpínlẹ̀ kwara àti ìpínlẹ̀ kogi papọ̀. alūkkóró iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ kogi sp william aya ló fìdí ìròyìn ọ̀hún múlẹ̀ fáwọn oníròyìn lọ́jọ́rú wednesday ọjọ́ 10 oṣù kẹsàn-án ọdún 2025. gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ ó ní kọmíṣánná ọlọ́pàá mila dantawaye ti yan àwọn agbófinró lọ sí agbègbè náà láti lọ gbọn agbègbè ọ̀hún yẹ́bẹ́yẹ́bẹ́ kí wọ́n sì mú àwọn agbébọn tó hu ìwà láabi ọ̀hún. nínú ìròyìn míì ilé ẹ̀kọ́ fásitì OOU ló pàdánù dúkìá olówó iyebíye sí ọwọ́ iná eléyìí tí ó wáyé lóru mọ́jú. àwọn aláṣẹ ilé ẹ̀kọ́ fásitì ọlábísí ọ̀nàbànjọ tó wà ní àgọ́ ìwòye ni wọ́n ti fi ọ̀rọ̀ léde o wípé dúkìá eléyìí tí owó rẹ̀ tó wọ ẹgbẹ̀lẹ́gbẹ̀ mílíọ̀nù náírà ní iná ọmọ rárá bàjẹ́ nínú ilé ẹ̀kọ́ náà eléyìí tí ó wáyé ní ẹ̀ka èyí tí wọ́n ti ń rí sí ọ̀rọ̀ àwọn akẹ́kọ̀ọ́ ní ọgbà ilé ẹ̀kọ́ náà. ìṣẹ̀lẹ̀ ìṣíyọní náà ni ó wáyé lówùúrọ̀ kùtù ọjọ́ ìṣẹ́gun ọjọ́ 2 oṣù kẹsàn-án ọdún 2025 yìí. ẹni tí ó jẹ́ akọ̀wé àgbà ní ilé ẹ̀kọ́ fásitì ọ̀hún ni ó fi ọ̀rọ̀ náà ni ó fi léde nínú àtẹ̀jáde kan èyí tó wá látọ̀dọ̀ akọ̀wé àgbà nílé ẹ̀kọ́ fásitì náà wálé balógun tó sì tẹ àwọn oníròyìn lọ́wọ́. ó tẹ̀síwájú wípé kò sí ẹnikẹ́ni tí ó fi ara pa tàbí tó pàdánù ẹ̀mí síbi ìṣẹ̀lẹ̀ ọ̀hún. àtẹ̀jáde náà tẹ̀sí iwájú wípé ní ẹ̀ka eléyìí tí wọ́n ti ń rí sí ọ̀rọ̀ àwọn akẹ́kọ̀ọ́ ó ní ìṣẹ̀lẹ̀ náà ni ó ti wáyé tó sì ba ọ̀pọ̀ dúkìá tó wọ ẹgbẹ̀lẹ́gbẹ̀ mílíọ̀nù náírà jẹ́. ó ní wípé lọ́wọ́ báyìí ná ilé ẹ̀kọ́ ọ̀hún ó nílò ìrànlọ́wọ́ eléyìí tí yóò fi ṣe àgbédìde ẹ̀ka ọ̀hún padà. bákan náà ló jẹ́ kí ó di mímọ̀ pé nǹkan ìmọye aṣọ ìkẹ́kọ̀ọ́jáde èyí tí wọ́n pè ní graduation gown àti àwọn ohun mìíràn tí ó ṣe kókó èyí tí ó wà fún ìkẹ́kọ̀ọ́ yanrí àwọn akẹ́kọ̀ọ́ ní ilé ẹ̀kọ́ náà ló ń bẹ nínú ọgbà tí ó jóná náà. ilé ẹjọ́ ju ayédèrú agbẹjọ́rò sẹ́wọ̀n ẹ̀dà òǹtẹ̀ ìjọba ló ṣe láti fi lu ènìyàn kan ní jìbìtì lọ́sùn. ilé ẹjọ́ májísírèètì kan tó kalẹ̀ sílùú òṣogbo ìpínlẹ̀ ọ̀ṣun ti pàṣẹ wípé kí wọ́n lọ fi afurasí ayédèrú agbẹjọ́rò kan tí wọ́n pe orúkọ rẹ̀ ní ọrùhù emmanuel ode sí ọgbà ẹ̀wọ̀n náà lórí ẹ̀sùn wípé òǹtẹ̀ ẹgbẹ́ amòfin lórílẹ̀‐èdè nàìjíríà NBA tí kìí ṣe ojúlówó ló lọ ṣe àgbéjáde rẹ̀ tó lọ fi lu oníṣòwò kan ní jìbìtì òbítíbitì owó. olùjẹ́jọ́ náà ni wọ́n wọ́ lọ sílé ẹjọ́ májísírèètì ọ̀hún níwájú onídàájọ́ ayélára lórí ẹ̀sùn olóǹkà 4 nínú èyí tí a ti rí pípe ara rẹ̀ ní ohun tí kò jẹ́ híhu ìwà jìbìtì, ìwà olè jíjà àti ṣíṣe ẹ̀dà òǹtẹ̀ ìjọba lọ́nà àìbófinmu. agbẹjọ́rò fún ìjọba Saheed Anífowóṣe sọ fún ilé ẹjọ́ pípé láàrin ọjọ́ 15 oṣù kínní ọdún 2020 àti ọjọ́ 9 oṣù karùn-ún ọdún 2021 ni olùjẹ́jọ́ náà pe ara rẹ̀ ní agbẹjọ́rò láti fi gba owó lọ́wọ́ oníṣòwò kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Dr. Olújùwọ̀n Phillips tó wojú nígbà tí ẹni náà fẹ́ ra ilẹ̀ méjì ní Òròkì Estate tó wà ní ìlú Òṣogbo. agbèfọ́ba náà fi kún wípé ìwà tí olùjẹ́jọ́ ọ̀hún hù yìí ó lòdì sí abala ìwé òfin ìpínlẹ̀ Ọ̀ṣun èyí tó kòròjú sí ìwà ọ̀daràn. ó tẹ̀síwájú wípé owó tí olùjẹ́jọ́ tó gbà lọ́nà jìbìtì yìí ní ọwọ́ ẹni náà ló jẹ́ mílíọ̀nù 18 àti ọwọ́ 5 náírà ìyẹn 18.5 million naira lábẹ́ ìpìrọ̀rọ̀ pé òun yóò ṣètò bí dúkìá náà yóò ṣe jẹ́ títí rẹ̀ títí láéláé láìní ní ìdíwọ́ kankan. bákan náà ni wọ́n sọ wípé ẹni náà òun ni ó tún jí iye owó ọ̀hún kan náà ló tún jí gbé lákàtà dókítà tó wojú. bákan náà ni
olùjẹ́jọ́ bákan náà ni agbèfọ́ba ọ̀hún tẹ̀síwájú tó sọ wípé olùjẹ́jọ́ ọ̀hún tún ṣe ẹ̀dà òǹtẹ̀ ẹgbẹ́ agbẹjọ́rò lórílẹ̀‐èdè Nàìjíríà NBA kó lè ṣe àṣeyọrí lẹ́nu ìwà jìbìtì ọ̀hún. Òde tó jẹ́ olùjẹ́jọ́ ṣùgbọ́n tí kò ní agbẹjọ́rò kankan èyí tó ṣojú rẹ̀ níwájú ilé-ẹjọ́ sọ wípé òun kò jẹ̀bi gbogbo ẹ̀sùn eléyìí tí wọ́n fi kàn án, tó sì ní ó ṣe jẹ́ pé òun kò tíì di ojúlówó agbẹjọ́rò lótìítọ́, ṣùgbọ́n òun jẹ́ akẹ́kọ̀ọ́ tó ń kọ́ nípa ìmọ̀ òfin ní ilé ẹ̀kọ́ gíga fásitì